Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo wa pé a kú ọjọ́ ńlá ẹni. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àsìkò ọdún Maulud. Ọlọ́run bá yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Mo kí gbogbo wa káàkiri àgbáńlá ayé. Torí níjọ́ tí à ń bẹ̀rẹ̀ sí mọ́ sọ ọ̀rọ̀ yìí, like I rightly said, wàláì, mo ń kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa nígbà náà wípé mo dẹ̀ bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tí mo bẹ̀ ní time ẹni pé ká dákun ká má jẹ́ kọ́rọ̀ yìí kó ju àárín wa lọ. I have a written document about that. Kódà mo tún lè fún yẹn ẹni tó bá fẹ́ wò. Ẹni tó bá fẹ́ wo àwọn written document yẹn, aside from àwọn document àwọn èèyàn ń béèrè fún tí mò ń fún wọn. Torí kẹ́lẹ́ bá mọ̀ kí ni mò ń sọ. Èmi ò ní búyàn o. Tẹ bá ráwọn tán búyàn tán ṣe ha kálẹ̀ kakẹ́ tí mọ̀ pé wọ́n ṣiṣẹ́ owó ni ibi tí wọ́n ti ń jẹ ni. But tí wọ́n bá rí pé Zubair Mohammed Taofik bá sọ ọ̀rọ̀, wọ́n jáde kan pé ọ̀rọ̀ tó sọ yìí ó wrong. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ni pé mò ń sọ mo tún challenge àwọn aláṣẹ ìlú tí wọ́n sọ pé àwọn tó ń tẹ̀lé wọn náà. Mò ń challenge wọn wípé ọ̀rọ̀ tí mò ń sọ tó bá yẹ pé torí ọ̀rọ̀ tí mò ń sọ ló bá wrong, let them come out to the whole world just like the way I'm doing. Kí wọ́n sọ pé ibi tó gbé ti wrong ni. Pé ìgbà tí wọ́n bá jókòó tá a máa ń búra wa. But for the fact pé àwọn tí wọ́n rán níṣẹ́ pé kí wọ́n bí ìbú ibẹ̀ ló ti ń jẹ. Àwọn gẹ́dẹ̀ ti wò pé tí wọ́n bá ti búyàn frustration eléyìí yóò kí ló tún kù mọ́ ẹ bú mi, ẹ bú bàbá mi, ẹ bú ilé mi, ẹ pè mí lọ́mọ alẹ́ ṣe pé what is the next thing? As a human, it's enough for me to run away. Ẹ tún wá attack mi, ẹ tún pa àwọn èèyàn kan wá pàdé mi lọ́nà. Mo fẹ́ with all these things. But I just know that ẹ̀mí yẹ ẹyọ̀kan ni. Ẹ̀mí yẹ ẹyọ̀kan ni. Ọlá ìsìn ni Ọlọ́run ọba lóní lọ́dọ̀ at any time ló lè fún yàn at any time ló sì lè gbà. So that doesn't shake me in anything I'm doing. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń kí mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún mi, Ọlọ́run ọba yóò wọlá Ànábì. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kórí fún mi, bẹ́ẹ̀ ni ó ṣe rí fún àwọn àrọ́mọdọ́mọ yín ní ti dáadáa. Aburú kankan kò ní kàn yín. Kí gbogbo akálọ̀rí fọkàn balẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run ọba lágbà lérò tí a bá jókòó tì, mo pé pẹ̀lú ògo Ọlọ́run ọba ò kí ń fi àwọn tiẹ̀ sílẹ̀. Àmì ó lè máa wá. At the end of the tunnel there's going to be a light. A padà rí nǹkan tí ń jẹ́ òdodo. At that time mo ní mi ò fẹ́ kọ́rọ̀ wa kó kọjá àárín wa Logbomoso. Like I said, mo láwọn ọ̀rẹ́ tó pọ̀. Even on social media, you know what it takes láti pé kéèyàn ní 10,000 friends, either good or bad, nǹkan lórí social media. You know what it takes. The same thing. I have what do you call it, WhatsApp group tí mo wà, ó fẹ́ tó bí mẹ́wàá tí mo wà differently, social, religious, current affairs, and what have you. I'm somebody that stands for the right of other people. No, they can fẹ́ràn jẹ. And this, I enjoy doing it long ago, before now. But kí ni ká tí mo fẹ́ fà jáde ni pé mo ní mi ò fẹ́ kí kíní ọkọ̀ ojú Ogbomoso dípò pé ó dẹ́kọ̀. But mo warn even nínú lẹ́tà yẹn pé tí ẹ ò bá ṣe dáadáa o, if care is not taken, the whole world will hear us. And now, the whole world has heard us. Ẹnìkan bẹ́ẹ̀ tí ń contribute lórí Ogbomoso Muslim Justice Forum. Ó wà lórí Facebook. Wọ́n pè ní afa ọmọ afa. Àwọn èèyàn sọ pé àwọn wà kiri tán tó pé ó ti wà too harsh. The funniest thing ni pé kò sí ní Nàìjíríà. Jẹ́ pé kò sí ní Nàìjíríà gan-an lọ́lọ́run fi fún òun gan-an lọ́rọ̀ sọ. Pé tó bá wà ní Nàìjíríà ni, bó ṣe jọ ọmọ Ogbomoso yẹn wọ́n bá ti lọ rí bá nílé kan ti lọ rí wọ́n rẹ̀. Gbogbo àwọn tọ́jọ́ ọmọ Ogbomoso tán lè sọ̀rọ̀ gbogbo wọn náà ti dá lákẹ́. Ẹlòmíì wọn bá fi àna rẹ̀ dẹ́rù bà, wọ́n fi ibi iṣẹ́ rẹ̀ wọ́n fi dẹ́rù bà. Bẹ́ẹ̀. Lóríire TV, Ọlọ́run bá yọ̀ bá wa pẹ̀lú rẹ̀, Ọlọ́run bá yọ̀ bá wa ṣínà. Gbogbo àkóló rẹ̀ pátápátá Ọlọ́run bá yọ̀ bá wa dá padà fún un. He lost his job, do everything just because he's analyzing pé nǹkan báyìí dá, ìyẹ́ ò dá. Analysis ni, he's an analyst. Ní sọ nǹkan lórí rẹ̀ lórí TV. At the end of the day, torí pé wọ́n lágbára, wọ́n sáré pé láti pé kó lose the job, kó lose the share. Ó dẹ̀ ṣe. But that doesn't change him. Not to talk of people like us. We are not ready to count what we have lost. But all we just know is that victory will be ours at the tail end. Àwọn mẹ́ta kan ni wọ́n kàn jáde fún ní àárọ̀ yìí. I don't even mean to do it. Wallahi, I don't mean to do it. But I slept over this. Mo wá rò ó. Ṣé ó lè yẹ kó jẹ́ pé ẹni tó ṣe òfin mọ́ sùn ká mọ̀ bá níbi tó gbé tí ń tó gbé? Kò dá rárá. Kéèyàn ṣòfin pé ẹ mọ́ sùn. Kò yẹ pé ẹni tó ṣòfin kéèyàn mọ́ sùn.
là bá níbi tó gbé tí ń tó gbé. Kí ló ṣe yẹn? It's knocking for slumber láti pé yóò tẹ̀ ẹ́ mọ̀ snore. Kò sígbà tí ò ní mọ̀ hàn wọ́n nígbà tó sófin ìlú rẹ̀. Pa Francis Olusola, I'm not going to call you Olugbon. I'm going to talk to you as a person. I'm not talking to you as that throne of Olugbon. Ẹ kókù o, ẹ kókù. Ó sì yẹ kẹ́ ẹ pera yín padà. Wallahi. Dó bẹ́ẹ̀ pera yín padà. Kò lè make any reasonable sense mọ́. Torí you've done what you want to do, and already what you show who you are. You are an enemy of progress. You are an enemy of progress, and you are a troublesome somebody, and you are a problem. Despite the fact that you also have your own case of imposter to impose lé àwọn aráàlú lórí tó wà ní court. We don't go there because ẹ̀jẹ̀ kan náà ni gbogbo wa. Àwọn òfin nǹkan tá fi fẹ́ di ara wa síta, but ẹ̀yin gẹ́gẹ́ fúnra ara yín lẹ́ ń fẹ́ di ara yín síta. Tí ẹ bá fẹ́ di ara yín síta, ẹni kábíyèsí ò láṣẹ láti yọ imam. Tí kábíyèsí ti kọ̀wé fún yín pé òun fẹ́ yọ imam, what is your conclusion? Tẹ́ fi lọ rí pé kábíyèsí fẹ́, I want a paper. Ìwé ni mo fi hàn gbogbo ayé yẹn. You yourself, if you want, I will give it to you. If you are 1 million in number, mo ti sacrifice wallahi, even if it means selling anything that I have, láti pé káwọn èèyàn kan rí informations lórí tí ń lọ nílùú Ogbomoso, I am ready to do it. Lórí pé kí Ọlọ́run bá kó fi àlàáfíà sí ìlú Ogbomoso. Like I said, I don't have anybody to sponsor what I'm doing. But with the little I'm doing, I thank Almighty Allah that Almighty Allah is with me and is going viral, and every people are seeing it to see what is the truth and what is the lies. So like I said, you, Olusola, Francis Olusola, you remove an imam that you feel this imam, you remove an imam. It's not donkey years back o tí ó pé kò sí pé sísú kódà ibi tán tí ń kọ pẹ́ẹ́nì ẹ̀gán wọn tí ì débi ibi kọ́mọ́ lọ́wọ́ àwọn tí kò tí wọ́n débi mú fi full stop parí síbi. You install another imam. But àwọn àyímọ̀ láàrin ara wọn collectively wọ́n jókòó wọ́n bára wọn sọ̀rọ̀. Káró sọ mọ́dì káròdì má sọ kí ìmáàmù tó ń kọ́ lórí ṣe sùúrù ó ṣe sùúrù wọ́n sì dákẹ́ wọn ọ̀dẹ̀ ṣe kankan. It was quiet, kò sẹ́ni kankan tó dá kankan nílẹ̀ ní Ìgbọ́n. Did anybody hear it in the whole world? Don't you remove the imam of Igban to have replaced it to your own candidate that you feel that this is the person you want? You didn't see yourself as a Christian dangling into Islamic doctrine. You didn't see yourself doing that. So the Muslims were able to understand themselves and they bring themselves together not to cause a problem, and they leave you to what you want. Only for you now to now cross over. Wàá máa dá sí tó Ogbomoso pé sọ̀hún. Torí Ọlọ́run. Kí lẹ tí ẹ fi bàbá yìí pè náà? Oh my God. Sọ̀hún mọ̀mọ́ ṣe ní sùúrù o. Kí lẹ fi pè? Just because of his kindness, his gentility. Láti pé kó gbogbo ẹ̀ mọ́ra. Kí gbogbo ẹ̀ kó lè bá a dùn. Ṣé 25 years developmental plan vision tí wọ́n ní sílùú Ogbomoso, are you not going to benefit from it? Are you? These are the type of the leaders, the so-called leaders, irú yín ni leaders tó yẹ pé ẹ̀ẹ̀kan máa wà ń bẹ láti pé you are only there to rule. You are not there to govern. You didn't govern well. Ẹ máa fẹ́ ṣe ọlá láwọn èèyàn lórí ni kì í máa ṣe pé ẹ máa fẹ́ ṣe ìlú. Ẹ fẹ́ ká máa pè yín lọ́lọ́lá kọjá pé ẹ̀yin nìkan ni wọ́n máa pè ẹ̀yin nìkan lẹ ní láárí ẹ̀yin nìkan lẹ ṣe kíní ẹ̀yin nìkan lẹ ṣe kíní. Ǹjẹ́ nígbà tí àwọn ṣé ẹ̀yin jókòó kẹ́ ẹ wò wípé nígbà tí àwọn tó lọ lẹ́yìn yín tí wọ́n ṣe dáadáa àwọn ọmọ tí wọ́n kí lè ń sọ nípa wọn nísìn, àwọn èyí tó ṣàbùrú nínú wọn ṣe rí wọn pè wálé pé ká máa bọ̀ wálé kẹjọ wá ṣe ìpàdé ọlọ́mọlé. N rò pé bóyá ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ̀yin leaders tẹ́ ẹ mọ̀ lé nǹkan kálẹ̀ kẹ́yìn rò pé ẹ mọ̀ reason pẹ̀lú ara yín. Ọmọ lágbájá dà níbo ló wà lónìí, ọmọ tàmọ̀dù dà níbo ló wà lónìí. Àwọn bàbá wọn lo ọlá bí ìgbà tó yẹ pé kò sẹ́lómi mọ̀.
àsìkò wa tó Ọlọ́run wa mú wọn lọ àwọn ọmọ wa dẹ̀ tí wọ́n lọ rí tilẹ̀kùn mọ́ rí tí wọ́n wá lè jáde. Why can't you keep a very good wonderful legacy? Why? ẹ lọ́ọ́ rí wo ìtàn àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá pátápátá eléwo ló ti jáde láyé ẹ̀ mo ń sọ gbogbo ẹnu mo fi ń sọ mi ò condemn yín ẹ̀yin lọ́balọ́ba eléwo ló ti jáde for the whole world to know that this is the working plan vision I have for my people. Oh Orumagege, you will live longer than your own thinking. These are the obas standing in gbogbo ilẹ̀ Yorùbá tó pé every day they are depending on government. That is why tí ilẹ̀ Yorùbá fi fail láti develop. They are waiting for everything from the north. Tọ́mà sọ fún mi pé kan sùn tọ́mà ní kan tọ̀ wọ́n ti gbàgbé nípa pé governance is all for the people, but once you know what you are doing, it is now left for you to know how you are going to pursue it, and that is exactly what our Oba has in the mind. He knows what he's doing, and he's now telling the whole world, this is my dream, this is my vision for my people. For you people to allow it láti pé come dey manifest ẹ̀ wọ́n wọ́nà láti pé bí ọba dàrú kó dàrú ẹni tó bá ní kí Gandhi kọ́ mọ́ ìrìṣẹ́ wà láwọn gangan ní onírí nǹkan ìgbésí ayé rẹ̀ ní oníríṣẹ́. We don't need to be doing all these things. We don't need it. Francis Olusola, please, I'm not talking to you as Olugban. I'm talking to you as a human like me. To the tó bá ti wà lórí throne yẹn àpèrè yẹn igbákejì Elédùmarè ni. The regard and respect must be for that stood. But you don't talk like what do you call it? You did not talk at all like a leader. You just talk like somebody who can just talk anyhow. And tó bá já síwájú òkè sọ̀rọ̀ báyẹn now. But I'm not surprised because you just meet yourself there. You force yourself on them. Pé mélòó ni gbọ́n. Ìbílẹ̀ náà wọ́n gbà kalẹ̀ káàkiri tán ṣe kalẹ̀ káàkiri mélòó ni gbogbo tán gbé kalẹ̀ náà tán fi sọ pé ààfin wa ní respect ni pé ààfin ilé ọba nìyí nǹkan bá ń wo ní sí tá bá dé àwọn àdúgbò bòmí ní sí kò ju nǹkan tẹ́lómi kan fi ṣe bí tó gbà àwọn boys quarters ní fáwọn ọmọ rẹ̀ tí wọ́n ń gbé lọ. It's not an insult, it's reality. Ìtàn pè ní ààfin rẹ̀ o ẹ wá wo ààfin tán gbé kalẹ̀ káàkiri ẹlòmíì fi ṣe boys quarter ni. So níwájú okò rẹ̀ ti jẹ́ nílùú àwọn afọ́jú olójú kan lọ bá wọn. That is your issue. Something that not belongs to you, you now end up standing on it ọ̀dẹ̀ takúlé lórí ẹ̀dẹ̀ wà níbẹ̀. I really want to commend àwọn ará Ìgbọ́n pẹ̀lú gbogbo sùúrù tí wọ́n ní tí wọ́n fi ń tẹ̀lé gbogbo nǹkan tí ń lọ láti pé kí Ọlọ́run ọba kó túnbẹ̀ ṣe fáwọn láti pé kí Ọlọ́run ọba kó fi sùúrù sílùú kó fi àlàáfíà tó péye kó fi ilẹ̀ sílùú. It make sense now láti pé kẹ́kàn máa jáde kẹ́kàn máa sọ̀rọ̀ just want to talk. If you want to talk, you are seeing yourself as a leader. You cannot control ẹnu rẹ̀ wá ń já anyhow. Tó bá jẹ́ pé àwọn tó máa ń sọ̀rọ̀ bí àwọn analysis tó máa ń sọ̀rọ̀ ní wa nítorí ó ti mọ́ wọn lára láti pé kán sọ̀rọ̀ bí àwọn ti mú nǹkan àbí wọ́n ti jẹ nǹkan. And you really want to talk, you are even talking to your senior on throne. Àpèrè Ṣọ̀ún ìṣẹ̀gbẹ́ àpèrè Olúgbọ́n jìnnà. Irú insult wo nìyẹn? Better control yourself, please. I use the word please, because we want peace in our land. And if you don't want it, God knows how He's going to deal with you. Not we have nothing to offer. That is on your own side. Pa Francis Olusola. Come to you, Muric. Muric, we understand you are a social media Muslim rights activist. Kì í ṣe pé bóyá o láwọn ẹnìkan kan tó ń kó káàkiri àbí o ní ọ́fíìsì kan tó ń lò lé wọn lórí. Torí up till now, what you are doing with that your Muric we don't know.
àwọn mélòó ni ẹ gbàálẹ̀, àwọn mélòó lẹ ṣèrànlọ́wọ́ fún empowerment, àbí iṣẹ́ ẹ̀ mọ́ gbowó ni, àbí ẹ̀ ń sá ń gbowó káàkiri, àbí ṣé owó náà lẹ ní, owó yín náà lẹ ná. Ẹ give account to the whole world, ẹ give account to the whole world láti pé kí wọ́n lè bá a mọ̀ kí lẹ̀ ń rí, báwo lẹ ṣe náà, báwo lẹ ti ṣe ṣe. You are not human rights activist. Muslim human rights, ta ló rán wá s'Ògbómọ̀ṣọ́, ta ló rán níṣẹ́, ta ló rán ní iṣẹ́ tó ní kó wá jẹ́ súnà ni àbí ṣé súnà ni lọ́mọ bá wọn fi kọ́ mọ́sálásí náà. If truly you are for human rights activists, sáwọn mùsùlùmí tí à ń jẹ l'Ógbómọ̀ṣọ́, are they not Muslim? Can't you come here to come and sit down with them to come and find out what is going on? Why? Nobody is challenging you on what you are doing, but you don't just dangle into issues you don't know. Because you just want people to meet you in the social media. Hey, Oti Tsoro, then just push it to them. You tell them they send me money because we are struggling somewhere. I need the whole lot to pursue Kinika 1 year, 1 Muslimi. There's you people who still collect money somewhere else. Láti pé bẹ́ẹ̀ tẹ ẹ̀gbá látòde ẹ̀ ń tún gbà lọ́dọ̀ àwọn tó wà ń bí náà tó fẹ́ dà lúrú tó mọ̀ fún yín pé ẹgbà ẹ fi pursue nǹkan tó bá fẹ́ mọ̀ pursue ẹ̀ afẹ́ fún lọ́ọ̀yà 2 million afẹ́ fún lọ́ọ̀yà ní 3 million tẹ̀ ń bá ká. Ẹ má dáńgù sínú ẹ wò tẹ́ ẹ máa ń lọ rèé ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní jihadist ẹ lọ rèé mọ́ bá wọn ṣiṣẹ́ ẹ mọ̀ pé àwọn lè bá wọn ṣiṣẹ́ bí mọ̀ lù náà bá mọ̀ fún yín níbi kí wọ́n bá kọ́ mọ̀ fún yín ẹ mọ̀ kó tí yín kẹ́ wá fi kó ràn wá nílùú Ògbómọ̀ṣọ́ o. Bọ̀bọ̀ kan pè mí láàárọ̀ olóhùn pè mí láti Kútọ̀nù mo ní kí ló dé ẹ dákun tó lẹ́yìn jẹ́ kí ìmọ̀ọ́mù mo sọ fún yín pé mi pẹ̀lú ìmọ̀ọ́mù ní pọ́blẹ́mù ni òun pẹ̀lú fámìlì rẹ̀ náà jọ ní pọ́blẹ́mù kán lórí yanjú rẹ̀ pẹ̀lú àwọn fámìlì rẹ̀ kí ẹ dákun tẹ́ bá fẹ́ bá a ṣe ṣe kí mo ní kí ló dé. I have his voice note. I recorded him. Òun náà tó padà tó send the voice note sí mi tó láti pé òun ń bẹ̀bẹ̀ mo lórí kíni kí ló ń bẹ̀ mí fún. Tẹ́ bá ti wí ní ìpè lọ́ba níkà náà ní pọ́blẹ́mù yìí lọ́ba níkà náà ní pọ́blẹ́mù lọ́ba níkà náà ní sí lọ́ba níkà ló nílé ayélujára ni. Akíní orí burúkú onídàá ìlànà náà sẹ́mi èmi mo nílé ayélujára ní ẹ lọ́ọ́ rí báwọn nílé ayélujára kẹ́ lórí yanjú rẹ̀ náà. Ibo lọ́lọ́mọ nílé ayélujára lòun ẹ̀yin tẹ́ wá wà lọ́nà jíjẹ́ wọn bẹ́ni tí èso ọmọ nílé gbogbo yín tẹ́ bá rò pé nǹkan tí ń ṣe ọba da Ọlọ́run ó jogun ọmọ bíi rútọ́lẹ́ àti fún yín. Gbogbo wàhálà tẹ́yìn náà bá ṣiṣẹ́ irú nǹkan tó gbé kó ilé ayélujára ẹ̀yin náà ẹ̀ gbà. It's simple as ABC. Kò lógun nú èèyàn ń sọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ nílùú gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ. In fact take it or leave it. I commend àwọn oníṣẹ̀ṣe tó wà l'Ógbómọ̀ṣọ́ mo dey commend gbogbo àwọn Christians tó wà l'Ógbómọ̀ṣọ́ they calm wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà bákan náà kò yẹ ká lè wọra wa tí kò bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti wọ ẹ wo intan wíyọ̀ bá ti jù báyìí lọ. You think it's a joke? You think it's a joke? Bugandi you attack him as a Christian and Christian ẹgbẹ́ rẹ̀ náà wá jáde láti pé kó wá sọ̀rọ̀ by that time lẹ́tọ̀ wá mọ̀ pé ìṣẹ̀lẹ̀ Catholic àti nǹkan kan ìgbà náà lẹ́tọ̀ mọ̀ pọ̀ kan ni wọ́n nígbà tó bá délẹ̀ ẹ̀yin tẹ́ yapa yìí lẹ́pẹ́ tó bá ti nínú torí yìí ni mi ò fi fẹ́ mọ́ dárùn gbọ̀n gúngùn sí mọ́ torí bàbá sẹ́yìn náà fẹ́ yà àwọn alùsùn náà kalẹ̀ ni ẹ jẹ́ káfíń tá a bá filẹ̀ báyìí tó ṣe déédéé níwọ̀n bá tó ipá yọ̀ wọ́n bá rí afẹ́ mọ́ kójọ bọ̀ tá a ti rí pé irùngbọ̀n tẹ́ ń kójọ ó ti di stamp lẹ́yìn lórí àtẹ́bá ti rẹ̀ tẹ́ mọ̀ wọ́n ní àwọn onírùngbọ̀n gúngùn báyìí wọ́n fi ń dà lúrú ní ṣòkòtò wọn wà lókè ni ẹ ti ní stamp lára ó ti di téèyàn ń sá fún lára yín ẹ ti ní àwọn ìwà oríṣiríṣiríṣiríṣi tó jẹ́ kéèyàn bẹ̀rẹ̀ sí mọ́ tó jẹ́ pé àwọn nǹkan ẹwà tó wà nínú Islam ẹ ti sọ di èébú fún Islam. Ẹ má bá wa bàlújẹ́ o mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ má bá wa bàlújẹ́ ọmọ tọ́wọ́ wà láàrin tí kì í sọ ọmọ rí ẹ yọkù láàrin wa. One thing I just want you to understand mi ò ní anything mi ò ní kíníkíní aburú kan against Yunusa kíníkíní aburú kan tí mo ní against ilẹ̀ òṣì kò sí but kíníkan ni mo fẹ́ kẹ́jẹ́ kí gbogbo wa kájọ lọ rí mọ̀ tó bá wù wá ká gbàbẹ́ tó bá wù wá ká mọ́ gbàbẹ́ Yunusa ti lọ kò sí tí ń pé kí Yunusa odó l'Ógbómọ̀ṣọ́ ok ẹ sọ fún mi ṣe Yunusa wọ́n wá yọ Yunusa ní imam àbí yóò wá kú nínú mọ́sálásí pé kí Yunusa ọmọ lọ ẹ wá lérò pé wọ́n wá kọ́ mọ́sálásí fún lọ́jà àgbò tí ó ti mọ́sálásí yẹn tí ó tún rí nǹkan tí ń ṣe ní orílẹ̀. In fact
oh my god, oh my god, ọjọ́ náà bí àwàdà ni. Tọ́ba ní nǹkan ṣe níjẹ̀jọ́ last Friday bó ṣe bá everybody by shock bẹ́ẹ̀ ni lílọ Olusola ṣe bá everybody by shock. You bet it with me, that's exactly what is going to happen. Bàbá orúmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ̀ṣẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi pé ẹ tó bẹ́ẹ̀. A jọ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn bàbá wa nínú ìlú, àwọn àgbà ìlú àwọn tó wá dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́. A jọ ń sọ̀rọ̀ pẹ̀lú wọn ní nǹkan bíi jọ́ méjì jọ́ mẹ́ta sẹ́yìn. Wọ́n wá sọ ohun tó jẹ́ ìbànújẹ́ ọkàn wọn fún un. Wọ́n ní nínú nǹkan tó bà wọ́n nínú jẹ́ ni pé níjọ́ kọ́kọ́ take decision lórí Yunusa pé kó step aside tó jẹ́ pé bàbá wa Kasali Abẹ́sẹ̀ èló ka report yẹn jáde tó wá di jọ́ kejì tán wá turn ẹ̀ over táwọn kan wá gbà kó lọ́wọ́ yín tẹ́nìkẹ́ fáwọn níjọ́ méje káwọn fi lọ rí sẹ́tù rẹ̀ tíjọ́ méje yẹn tí kò tí ì pé tó fi di sin yìí tíjọ́ méje kò fi pé tó fi di sin yìí. Ọ̀kan nínú wọn pè mí kí ni mo fi ìpàlẹ́ ṣe mo sọ pé mo pè ẹ́ níbi tẹ́gbẹ́ ti blow rẹ̀ off nìyẹn o mi ò láṣìírí o torí mi ò fábòsí ni àbòsí láṣìírí nítorí o bá ti jábòsí you let people know tó wáyé pé tọ̀rọ̀ tìlú ni kí la fẹ́ ṣe sí kò sí ṣíṣe kò sáì ṣe. The first order tí bàbá yọ ever give Logbomoso ni pé step aside, go to your family to go and settle this thing. ẹ̀dẹ̀ mú order yẹn ẹ̀dẹ̀ turn it over in order to ridicule him. But alhamdulillah wípé Ọlọ́run bò ridicule kan rẹ̀ is still there with us. Good. Bọ̀bọ̀ kan ń bẹ tí ń pera rẹ̀ káàkiri pé òun ni Akíntóyè kìíní kan OMC kìíní kan tó ń gbé kálẹ̀ káàkiri tán lọ rí false alarm. Ọlọ́run bò ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́ni o, nǹkan kò ní ṣẹlẹ̀ lọ́la o, nǹkan kò ní ṣẹlẹ̀ lọ́túnla o. Àmọ́ kọ́ mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ láti nǹkan bí ọjọ́ Monday lọ, at any time he is also going to get a letter from anywhere. Ó lè jẹ́ ti kóòtù, ó lè jẹ́ petition, ó lè jẹ́ anything o, for raising a false alarm sílùú ní tí ò ṣẹlẹ̀ tán sọ pé ó ṣẹlẹ̀. Irú nǹkan tán ti ń ṣe nìyẹn. We have different letters tán ti kọ against ọ̀pọ̀lọpọ̀ nínú wa tán fi gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní nǹkan tó ṣẹlẹ̀ tán sọ pé ń ṣẹlẹ̀ tán torí rẹ̀ tán fi ń gbé wa tán torí tán fi lórí ti àwọn èèyàn wa mọ́lé. Irú rẹ̀ náà ló tún padà lórí ṣe yìí o. Ìwé ẹ̀yìn kábíyèsí wọn ni wọ́n fẹ́ kọ́ mọ́sálásí fún imam wọn ni wọ́n fẹ́ ṣe kíní kan. Who told you this? Níbo lẹ ti rí pẹ̀lú ta lẹ́jọ́ jókòó tẹ́jọ́ sọ? Kí ló dé ń bá propaganda kalẹ̀ káàkiri bí ìgbà tó kó lóṣèlú ní ni? This is religion. You have to give it its due respect. A respect here. This is somebody that is no more a chairman of an organization. Yeah, he is no more. For the past 10 years, ló ti yẹ kó ti step down, kó ti kúrò ń bẹ o, kán ti yàn mí, tó takú síbẹ̀ o. Religious group ni o. Kì í ṣe political group tó ti yẹ tó ti yọ kúrò àti pé he is not even in existence now. Ògbómọ̀ṣọ́ north ń bẹ, south ń bẹ, east ń bẹ, oríire wà, gbogbo ẹ wà. Wọ́n tún wá tún ní central body, ibo lòun represent. Tí ẹ̀wọ̀n ń kọ́ kínní torí pé ẹ lówó lọ́wọ́, ẹ̀wọ̀n ń ṣe sórí media, ẹ̀wọ̀n ń fool the whole world that you are doing something. Are you not ashamed of yourselves to even call yourself a Muslim and a leader of a group? Tí àwọn àgbáyé bá bi yín léèrè pé you as a leader of a group kí lẹ ṣe pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ Logbomoso kí lẹ fẹ́ wí? How many meetings have you called? What are your findings? Ibo lẹ ṣe findings yìí tẹ́ fi débi tẹ́gbẹ́ ti dé ìjẹkújẹ tẹ́ ń ṣe. No, you are a leader of a group. What role has your group played for the peace of the land? Rather than lójoojúmọ́ ẹ̀mọ̀ dẹ́rù bà wọ́n, ọlọ́pàá ń bọ̀ látijọ́ tí Yunusa tẹ́tí kó síbẹ̀ lẹ́tí fọlọ́pàá sọ mọ́sálásí kálẹ̀ káàkiri. Àlẹ́ tí sọ bóyá lónìí ní ìsìn Jímọ̀ òní ní ìsìn bóyá sójà lẹ̀ tó fẹ́ kó wá. Èyí tó pè mí láti Kútọ́nù sọ pé ẹ̀wọ̀n ẹ̀kan jẹ́ kán ṣe sùúrù mu ní ṣé súnà náà ní lápẹ̀kẹ́ mọ́ ẹ̀yin súnà ẹ̀yin sàláfíà àtàwọn nǹkan kan tẹ́lẹ̀ ń ṣe súnà ẹ̀dá kan ẹ̀ wá dìfẹ́ǹdì ẹ̀ ṣé súnà náà ní láti pé kẹ́ kọ́lọ́pàá kẹ́ lọ rí mọ́ fi kún ṣé ń bẹnu súnà nẹ́bì kẹ́ lọ rí kó àwọn ọlọ́pàá kẹ́ mọ́ fi kírun sọ wà nínú súnà rẹ̀.
I just want somebody to come out with one line to show wípé ànábì kó àwọn èèyàn jáde pé kán lọ rí mọ́ kọjá súnà fún kọjá súnà ànábì pé káwọn sójà àwọn ọlọ́pàá kan mọ́ fi ṣe kínní torí tẹ́ fi kúrọ́ fún gbogbo àwọn èèyàn náà nu súnà irú yín sì ní ọ̀pọ̀lọpọ̀ nínú yín báyìí ẹ̀ṣẹ̀ lẹ̀ mọ́ fi bá àwọn ìyàwó yín jẹ́ nínú ilé ọ̀kan tó náà jáde tó bẹ̀rẹ̀ sí mọ́ bú kábíyèsí kàkàkàkà nígbà táwọn èèyàn wà báyìí wọn ni ẹ mọ̀mọ́ dá lóhùn ẹni tó yẹ pé ànàjásí òhò ní mọ́ náà ìyàwó ẹ̀ ó sì lóhùn ìmáàmù lòun wípé ànàjásí òhò yóò na ìyàwó ẹ̀ ránàjásí òhò onísúnà náà nù èèyàn aláìlójútì àwọn onímukúmu lọ́wọ́ pé táwọn ń ṣe náà rò pé èèyàn dásọ́wọ́ kò fò gógóró mu ẹgbẹ́ kanẹ́ sánàbù tẹ́ ń bá kálẹ̀ káàkiri tẹ́ wọ́n fi ń ba Islam lórúkọ tẹ́ ń fi ń ba lórúkọ jẹ́ ẹ wà jáde ńgbà tẹ́ bá ti mùmúkúmu ẹ pẹ́ bí ogun sọ̀yìn lẹ́lẹ́ ń mu ni o bí yọnu ni o wáyọnu ọlọ́mọ ẹ̀ ń wáyọnu èèyàn látàrí ògógóró tẹ́ bá wá dé tẹ́ wà máa sọ wóró. For how long will you respect that religion? Islam is a wonderful religion. But people like you are not encouraging people to embrace Islam. Ìyẹn ò lè ríru yín báyìí kó pé Islam fẹ́ wò òun ṣe. Ẹ bìrà yín léèrè pé ok látijọ́ tẹ̀ ti ń bá bọ̀ tẹ́ fi di sí ní ìsìn. Nígbà tán fẹ́ lu ẹnìkan ní jìbìtì wọ́n ní kọ́ mọ̀ bá wọ́n sọ di mùsùlùmí ó tún lówó sí dáadáa ni wọ́n tún nígbà tán sọ di mùsùlùmí ọ̀hún sówó rẹ̀ tún kúnra wọn ni àbó tó dínkù. Ẹ kàn gba àwọn èèyàn wá pé propaganda. Bẹ́ẹ̀ náà làwọn kan mọ̀ kó lọ́wọ́ pa àwọn èèyàn 50 di mùsùlùmí àwọn èèyàn 100 di mùsùlùmí àwọn kan nígbà tán bá lọ tán àní rí méjì nínú wọn ní mọ́sálásí kan wá kírun ẹ wá fi Islam ẹ wá fi gbójú ẹ wá fi lọ àwọn èèyàn jìbìtì. That is that. Muric àtẹ̀yìn alùsùnà tẹ̀ ń bára yín kálẹ̀ káàkiri please stay off gbogbo ẹ̀yin tẹ̀ ń kígbe kíní kan ṣe kíní kírísítẹ́nì ní Gandhi kí ló fẹ́ mọ̀ sọ lórí ọ̀rọ̀ ìmáàmù sí ẹgbẹ́ ẹnu yín sọ̀hún tó bá jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ bá ní ó tó ń sọ bẹ́ẹ̀ ọmọ àlè ní ó nínú Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ pé ará òde ní ó tó ń bá ń sọ Ọlọ́run yóò fi bí ẹ torí pé ìṣèlú nìdálù àwọn ìmáàmù 13 náà ti jẹ nínú àwọn ìmáàmù 13 lẹ́yìn ìmáàmù ọba 3 ló ti wé ìmáàmù ló tó jẹ́ mùsùlùmí ló wé ráwà ní fún ìmáàmù àwọn mọ́kànlá yòókù àbí àwọn 9 tó kù àwọn 8 tó kù gbogbo wọn pátápátá oníṣẹ̀ṣe ni wọn o àwọn tó jẹ́ mùsùlùmí gan fúnra ara wọn tí wọ́n padà wé ráwà ní fáwọn mùsùlùmí mi kì í ṣe pé bóyá wọ́n lé ìmáàmù tán bá ń bẹ̀ òrì ìmáàmù tán bá ń bẹ̀ oníṣẹ̀ṣe ló wé ráwà ní o kò síjà láàrin wa o kò sẹ́ni tó bá ìwúyewuye kan o tó fi di sí i ẹ jẹ́ ká tó padà ká mọ̀ pákàdà pọ́n kẹ́ mọ̀ sọ ìtàn kálukọ́ padà mọ̀ sọ̀tàn bóun ṣe jẹ́ l'Ógbómọ̀ṣọ́ ẹ padà rí i pé Ògbómọ̀ṣọ́ ò ní problem àwọn ọmọ àlè Ògbómọ̀ṣọ́ náà ń da Ògbómọ̀ṣọ́ láàmú ìjọ ta sọ fún wa pé Ògbómọ̀ṣọ́ ń sun ẹkún omi ojú rẹ̀ ti dá ẹ̀jẹ̀ lókùn tó fẹ́ mọ jáde látara rẹ̀ táwọn à ń bẹ lọ́wọ́ bá kọ́ mọ̀ jẹ́ kí ẹ̀jẹ̀ kó bẹ́ẹ̀lẹ̀ nílùú àwọn ọmọ ológogoro tẹ fún lógogoro tán gbowó ògógóró lọ́wọ́ yín wọ́n bọ́ sórí YouTube wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ bú wa pé ìyá aláya wa ní sunkún baba ńlá baba wa ní sunkún sáà tí wàá rẹ́kùn yẹn nísìn ìwàriwo tá à ń pa kálẹ̀ káàkiri gbogbo àgbáyé nísìn ní bẹ̀bẹ̀ everywhere be it a Muslim or a Christian àtẹ̀ntọ́jọ́ mọ Ògbómọ̀ṣọ́ àtẹ̀ntọ́ òjò mọ Ògbómọ̀ṣọ́ tó nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ náà ń gbàdúrà pé Ọlọ́run má jẹ́ ká burú ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ká burú ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn ta ló wá bí àwọn tán wá jáde nísìn tán wá sọ pé Islam ń sun ẹkún tó yẹ jẹ́ pé àwọn gangan náà ń pa Islam lẹ́kún Ọlọ́run ó dá gbogbo yín ẹ̀ ní faraare lọ́wọ́jú Ọlọ́run ọba bó o bá ṣe eré wàá bá bó o ṣe eré ẹrù rẹ ni wàá bá níbodè anybody ò ní bẹ́ẹ̀ gbé àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ká ṣe eré inú fi lóore jù àkó ọjọ́ ńlọ ẹ̀ní ọ̀pọ̀ rẹ̀ láṣìláyé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.